ẹlẹ́mbẹ̀ ń wo gbogbo ìpókíà ń tẹ̀síwájú ìpókì mẹ́kùn ẹ sì tó kú délé bàbá Yíṣà Ọláníyan lẹ́ẹ̀kan sí kò ní bàjẹ́ ìpókíà ò ní dàrú o ẹ ò ní bá wọn nàgà fọwọ́ àlàáfíà mú ṣòroṣo ẹnu nílé ayé àwọn báńdíìtì ò ní fìlú ìpókíà ṣe káàmpù onílé àlejò ẹ̀yin olóṣà olóyè láàfin olówó ọ̀tọ̀nkùlùlù onígbàgbọ́ mùsùlùmí ẹlẹ́sìn ìṣẹ̀ṣe baálé ìyàwó ilé ẹ̀yin orogún oṣoolé o àtàjẹ́ òde oyún inú àtàṣẹ̀ṣẹ̀ ẹ̀dí gbogbo yín pátápátá ó yẹ bá wọn tàka òṣì dànù n ò mọ̀ ní kẹ́ ẹ táṣíra yín lára o èmi ọmọ àlè lójú abínú ẹni yìí náà ń lè tò mí tó padà fẹnu ṣọlẹ̀ kà sáàrin ìgbùngbùn Ìpókíà kingdom èèyàn bí èbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ èmi mà tún ti dé o gẹ́gẹ́ bí ìṣe mi sínú ìlú Ìpókíà àwọn tọpọlọ wọn òkun tó kan ẹni wọn máa ń wí pé nìkan ló gbéṣẹ́ fọmọ àdìtú ọ̀rọ̀ yẹn tí wọn sì fìgbà kankan fẹnu mi sọ fẹ́nikẹ́ni rí pé èèyàn kan ló rán mi iṣẹ́ bí oṣù Olódùmarè ọba tó dá mi tó dá kó wá wá sílé ayé ẹn ló gbéṣẹ́ rán mi ó wọ́n sì jíṣẹ́ tó Olódùmarè ọba rán mi kí n tó padà nítorí náà bá fojú ànáwó mi ẹbọra ti búntàn láṣọ nípa ìtìmọ̀ ibi tó Olódùmarè ọba bá sì rán èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni wọ́n lọ ọyẹ kẹyìn tẹ bá lọ́gbọ́n lórí ọ ti mọ̀ pé ẹnìkan ò ní gún mi ní kẹ́sẹ́ kí n tó jíṣẹ́ tó Olódùmarè ọba bá rán mi bàbá ron tó dáa àwa ò wí bá a tún ron tó kù díẹ̀ káàtó aṣọ fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin tọ́wọ́ yín ọ̀bá mọ́ ẹlẹ́bọ lẹ́rù ẹ yá tara ṣàṣà ẹ mọ avoid mi o bẹ́ẹ̀ bá pè mí wọ́n jẹ yín bẹ́ẹ̀ sì tún pè mí wọn ò fìgbà kankan kúrò lẹ́yìn odi ìlú yín tẹ́lẹ̀ látọdún bíi mélòó kan sẹ́yìn. lẹ́yìn ikú bàbá Yíṣà Ọláníyan Ìpókíà kingdom ò ní dàrú ogun ò ní ṣẹlẹ̀ ní Ìpókíà Olódùmarè ọba ó sì bá wa dáwọ́ ọ̀tẹ̀ dúró ní Ìpókíà kingdom bàbá mọ bí à ń rè mọ ṣe bóyá ká mọ bí tá a ti wá iná ìṣìṣì kan ò sì gbọ́dọ̀ jóni lẹ́ẹ̀mejì ṣé ẹ mọ̀ pé pàálẹ̀ kínní pàálẹ̀ kejì bọ́jú ọ̀hún ọ̀bá fọ́ báyìí ní ọmọ wò ẹ bá jẹ́ aṣọnú ká má bà á sọnù ní Ìpókíà o. wọ́n lámùkún ẹrù rẹ̀ wọ́ ìdáhùn amúkùn sí wọn ni pé ẹ ń gbò ó jókè lẹ́ ń wò ẹ wo ìṣàlẹ̀ lẹ́rù amúkùn Ìpókíà kingdom ti wọ́ wá o. ẹ ń dáná mo bẹ̀rẹ̀ níbi mo bẹ́tò mi ìgbà náà dé ọdún méjì mọ̀ ti gùn báyìí mo dé o ẹ ṣèkú lé ní Ìpókíà gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí kó lè dáa ní Ìpókíà kingdom ẹ bá ro tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mọ́ tẹ́ bá fẹ́ ṣe ní Ìpókíà o ẹ ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe kó lè bá rí bó ti yẹ kó rí gbogbo ẹ̀yin tọ́rọ̀ yìí kàn ẹ ti mọ̀ra yín mo sì ṣàṣẹyìn àgànràn dì ní lẹ́yìn tí mo wọ̀lú adáàmí dorí kodò ń wò sí ẹyẹ èmi ó ṣòótọ́ òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ kó Olódùmarè ọba kó ràn mí lọ́wọ́ ẹ wá gbọ́ o n ò gbọ́dọ̀ bá wọn kúkú kíkú kan lójijì mo ń padà bọ̀ mo dé tán.